ẹ wá ẹ lè balẹ̀ jẹ́ o. ọba jẹ́ o. àbí kílẹ̀ pè mí sí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí kò kàn mí bàbá ló hù wọ́n. ìgbà tí àṣírí yẹn tú sọ́wọ́ ọba dà lè fi wá rò pé èmi ló yẹ kí àṣàṣì ó rẹ̀. kò dẹ́ ń ṣe fọ́ọ̀tì tí ò bá yẹ bàbá ètò díẹ̀ sí ẹ̀kan sùn ṣé inú òrùn burúkú yìí ni màá wá máa ṣe kí. ẹni tí ò tó ni tí ń dènà èdè ní bá ń parí rẹ̀. ó ṣù ọ̀fẹ́ ni o ni. ó ṣù ọ̀fọ̀ yìí. padà ilé afẹ́ gbin OPC obi ti lálẹ́ ògùn bẹ́ẹ̀ o. tàdé ọkọ mu nù. irú béèrè wo ni àdìyú ṣé ọwọ́ yín náà ni ẹ ti ṣe òtóróró awọ ayé àbí kílẹ̀. àṣẹ ló lágbára àwọn ọdúnmọlẹ̀ àṣẹ bàbádà àṣẹ. àdúrà tí mo ti fọ látẹ̀kan lọ́sẹ̀sẹ̀ sàṣẹ lé lórí. tí o máa ń ṣe kó o ti ya wèrè padà o ní máa sọ fún mi pé mò ń pe bàbá kó kúrò fún kí ni tèmi àti bàbá kó kúrò. àdàbà wọn wá gbòòrè wípé ẹlẹ́mi bá dùn gbọ́ ẹlẹ́mi sì gbọ́ òun náà fi skóòpù sí ni. ìwọ múra kankan wọn pariwo kéde ọkọ mọ mi lẹ́ka bíbẹ̀ kọ́ wọn fọlẹ́ lọ mi ìwọ tiẹ̀ ló dé yìí lọ́jà ń gba omi kọ́ wọn. padà wá mú mi. tí wọn lò gbé wo ni. torí sẹ́kọ̀ ọ̀gá dídí mú. àgbàlagbà kì í sẹ́nu lẹ́ẹ̀mejì ọjọ́ mẹ́tù bá fojú kẹrẹ́ ọjọ́ lè nígbà òní ní kó sẹ́kọ̀ gbọ́dọ̀ dọ́lá. bàdà adékọ̀ ọmọ dojú tí a wò wọ́n bọ́ ti dojú tí a wò lójú àwọn ọ̀bẹ. ẹ̀jẹ̀ òkúrú àwọn ọmọ ilẹ̀ ń tẹ̀lé ẹ̀jẹ̀ òkúrú bàbá ìbẹ̀lẹ̀ mi jẹ́ o. ta ló sọ gómìnà ò ní làákàyè ọmọ yìí gbẹ́ o torí ọ̀rọ̀ tó sọ yìí òdodo ni gbogbo àṣírí ayé pátá erékeré burúkú fóònù pẹlẹbẹ tí mo dájọ́ orí ẹ̀ lọ́wọ́. MC on the mix. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ní kọ̀ǹkọ̀ ní gbangba kò sí ibi tójú Ọlọ́run ò tó. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí o ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹ rántí pé ìgbà tá a bá fi ń kà dédé rẹ̀ gan la fi wá sẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ọmọdé burúkú ó ń bójú ẹ̀yìn o. ẹ̀san fọmọdé kójọkọ́ lólùwérè ń pààyàn o. ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. MC on the mix. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ní kọ̀ǹkọ̀ ní gbangba kò sí ibi tójú Ọlọ́run ò tó. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí o ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹ rántí pé ìgbà tá a bá fi ń kà dédé rẹ̀ gan la fi wá sẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ọmọdé burúkú ó ń bójú ẹ̀yìn o. ọláyà yóò ká máa dá olùdókòwò lásọ̀jù ló ṣe wọ̀ yẹn o ó ti wù mí ojú tó ju ara mi pa bàbá rẹ̀ lé ní bàbá o. ojú mẹ́rin ọ̀ ṣé ó pé dáadáa. mo ti ń ka lọ́nà. bá mi kó. má. bá mi kó wọ owó ẹ̀jọ́. ṣé ó wèlé. bá mi kó wọ owó ẹ̀. àní abiyamọ gidi lọ̀gá wọ́n ní kí n gba owó ìgbé kí n fi tọ́jú ara mi. mo wò pé inú ìnira ni mo máa níbi létí ẹ fi ṣe padà mọ́. ó lè jẹ́ sí ẹgbẹ́ owó ní ọ̀gá àwọn. ẹgbẹ́ owó ní kò lọ́kọ̀. ṣé ìlú ìjọba ọ̀gá ọ̀gá bá mi kówó jọ. ẹ ṣì wà lórí ọ̀rọ̀ yìí náà
Madam, organic if you touch ara mi ni na. Ọmọ ko ga ma ni kò fi tọ́jú ara ẹ̀ nígbà tí ó mọ̀ kankan. Ara fojú ẹ̀ ń tàn tó lóhùn sùn. Nígbà tó sùn tẹ́lẹ̀ ńkọ́, kí ló rí? Why are you doing like this? Ṣòro kemi ọmọ ogun ọgbọ́n tó ń dá gbogbo èmi gan ti pẹ́ lórí street mo mọ̀ nǹkan tó ń lọ. Bá mi kówó jọ. You still want to collect this money na? Ṣé ń drag owó ṣé àbíkí? Àmójì kíkú kalẹ̀. Yes! Àpá tó wà lórí ẹ̀yẹ dà. Oh my God, ṣíkò mi. Ṣé wàá wá kówó yẹn kalẹ̀ sí? Mo fẹ́ máa play àwọn game dirty game fún mi. Ó jẹ́ kí wọ́n sọ fún ẹ. Tó bá fẹ́ máa lo nǹkan fún yàn, ọ̀gá ẹ̀ tí ò mọ̀ kankan, òun ni kó máa lò fún. Tó bá dọ́rọ̀ tí má try ẹ o. Tó bá lọ bá mi try nonsense, máa jọ ẹ lójú. Tó bá dẹ̀ wù ẹ́ tọ́gẹ̀ ẹ bá dé, kò sọ fún pé mo gbowó lọ́wọ́ ẹ̀. Èmi náà máa tọ́ Madam, ẹ jáṣẹ́ mi. Bẹ́ẹ̀ jáṣẹ́ mi iṣẹ́ tẹ́yìn náà ń gbọ́ ọlọ́run máa jáṣẹ́ yìí. Bẹ́ẹ̀ bá ṣe mi iṣẹ́ ọlọ́run máa gbàṣẹ́ yìí jẹ́. Bẹ́ẹ̀ lórí bí kú ìyàjọ́. Ọlọ́run òbí kan ẹ̀san ló bí. Bó pẹ́ bóyá ẹ̀san á Àwọn ọ̀gá mi pọ̀, èwo nú àwọn ọ̀gá lébèrè. Ọ̀gá mélòó lo ní tó ń ṣiṣẹ́ fún bíbá? Wọ́n bí mi question tí ó lánsà. Èwo nú àwọn ọ̀gá mi, which of them, èwo nú wọn ló béèrè? Ọ̀gá rẹ̀ gangan èyí tó gbà ẹ́ sí ibà. Wọ́n tó gbà mí síṣẹ́ pọ̀ tó bá jẹ́ tìyẹn ni. A ní ọ̀gá 1, ọ̀gá 2, ọ̀gá 3, ọ̀gá pọ̀ gan. Àní mo fẹ́ rọ̀gá ẹ̀. Ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe, get out. Ẹ jáde síta ṣẹ̀rẹ́. Ọmọ Igbo, ìwọ àti ta ni? Ọmọ àgbà. Àwọn olè ní o. Àwọn kidnapper, àwọn láwọn fẹ́ kidnap yín. Ọ̀rẹ́ mi kidnapper. Ṣọ́ọ̀rẹ́ tẹ̀lé ni kidnapper. Ẹni yìí jọ kidnapper lójú ẹ̀. Wọ́n àjọ rẹ̀ yín náà ló jẹ́ kí wọ́n. Wọ́n lè jọ ọ̀rẹ́ ìgbà tó yẹ kó òun tó fi rí lọ tó bá lójú ẹ̀ tó fẹ́ ní kidnapper ni. Àìsè èdè ṣé òpó rẹ̀ yín ni wọ́n. Idiot ni ẹ. Ó dà pé ò nífẹ̀ẹ́ iṣẹ́ máa bí. My God o. Okay, very good. Mi ò ní ìjà sí ọ. Máa make sure pé iṣẹ́ yẹn bọ́ lọ́wọ́ ẹ̀. Sorry. Ṣá má bínú títí, má bínú sórí kó fi kalẹ̀, mò ń padà bọ̀ wá bá. Ọkọ̀rọ̀ yìí lọ́wọ́ ìkúlẹ̀ abiyamọ abiyamọ ló ń tà mí o. Gbogbo fámìlì ọ̀hún. Àwọn ọmọ náà kọ́. Kí ni tó jọ? Sábà yìí nínú ilé mọ́ iṣẹ́ àti sọ́tẹ̀ jẹ́. Hello babe. Alpha níbo ló wà? Mo kiri sí wọn lé. Oya guess what? Ìwọ mo bá ṣe ń guess ara nù. Okay. Contract ìtajọ discuss yẹn ó ti bọ́ sí o. Even gan cash náà fi sanwó fún mi kò ṣẹlẹ̀ rí. Wọ́n gbé gbogbo tí ò jù bẹ́ẹ̀ lọ tó bá ti wọlé kásá lọ bí happy àbí nǹkan tẹ́mi gan pé ẹ sí nìyẹn. Tí máa ti ń bọ̀ ń sìn máa mọ̀ bọ̀ wá sílé so máa lè gbé ẹ jáde a máa lọ gbogbo ẹ lálẹ́ yìí àní ó lọlé lọ sùn lálẹ́. Mo mọ̀ pé nǹkan tó máa ń fẹ́ nìyẹn inú ẹ̀ ti dùn. Àwọn eléyìí kó sábà yẹn náwó ó mọ̀ pa ẹ̀. Àgbààgbà méjì ń ta ayò ọlọ́pọ́n. Ẹgbọ́n ta ló pè ta lọ́ta. Hello, mo ń gbé báyìí. Iṣẹ́ yẹn ti dán àbí? Wá. O dẹ̀ ní kò sí problem àbí? Ọmọ ìyá mi mo mọ̀ kó ṣú ọ̀gán mo mọ̀ kó ṣú ọ̀. Ọwọ́ àmọ́ kan tó máa ṣẹlẹ̀ báyìí. Just give me 5 minutes. Màá kẹ́ ẹ̀ dára ń sìn. Màá kẹ́ ẹ̀ dára. Babe. Yes, there. Wọ́n lọ sí gate ni. Ọmọ Igbo ńkọ́? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Tani baby.
Mi ò wá bẹ ṣe rárá mi báyìí o. Game national wa play mi báyìí. Game yẹn dẹ̀ ṣe kí ni ó ti move on. Oh, the stop ẹ̀ tó bá lè pé prank ni. Báyìí dákẹ́ jọ. No, the prank mi. tó bá take any step níbẹ̀ yẹn wá kú. Àyìndé, mi ò rí báàgì bí báyìí. òun ló wà lọ́wọ́ yìí. Ok, ó ti wà lọ́wọ́, ó ti already gbé lọ́wọ́ fún wa. Ẹ̀yin bá mi gbé báàgì. Mo ṣe ń wọ. Kò sọ fún mi pé wọ́n mi. Tí kí ni fi ṣe? Kí ló ń ṣẹlẹ̀ náà? Kó tó ṣẹlẹ̀ náà ló ti yẹn sórí plan work lélẹ̀. Game la wá play bí báyìí. Ó dẹ̀ ti ṣe kí ni? Ó ti over. Èmi Wallace. Ṣé o mọ̀ pé kò jẹ́ ń gbádùn tán lóbìnrin yẹn máa ń gbálẹ̀ fún yẹn ló jẹ́ kí n gbà fún ẹ? Kọ́kọ́ tèmi lélẹ̀ náà. o má di yẹ́rẹ́ o máa wò di yẹ́ ló máa sà ẹni tó máa sọ bó ṣe máa jẹ́ fún ẹni yẹn. So that is planned game. Now game is over. Àtẹnu. Baby. Wallace. Ó wà nǹkan kan ẹ̀ báyìí. Kò ní pẹ́ kú mọ̀ pé báyìí táwọn ìgbà tí wọ́n máa dé bẹ́ẹ̀ sórí stand òun náà ti fẹ́ move wàá fi lè tẹ̀lé. Mo fẹ́ jí kó miss target ẹ̀ sórí stand. Mo ṣe iṣu tí wọ́n bá ti fún mi ní fò tí mo bá ní gbàgbé. Wọ́n yẹ gangan lọ ní ìdùn wá notice kankan. Mi ò sọ pé kò pa ọ́. All this time mo sọ pé kò pa. Òun ni mo fẹ́ kàn fẹ́ bí kò bá yìí. Gbogbo ọ̀nà gbogbo tap tí mo ń tẹ fún láti jọ ìwọ̀n escape. Mo mọ̀ pé eléyìí tí mo fẹ́ rìn yìí kò gbọ́dọ̀ kò ní láíláí kò ní escape ẹ̀. Ìtẹ̀lé escape eléyìí tí ó bá ti bá mi jàǹpátá máa kàn gbowó lọ́wọ́ ẹ̀yìn mo sì ní ṣù. Jàǹpátá kọ́ ò mi sọ pé kò pa mo fẹ́ dé kó gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ kí n fi bá tiẹ̀ jẹ ni mo fẹ́ fi kó bá finally. kò sí pọ́blẹ́mù pẹ̀lú ìyẹn ṣẹ́ ẹ̀ máa gbowó wá fún ẹ. Kí owó ẹ̀ kó dán tó bá ti dán iṣẹ́ ti ṣe. Màá transfer owó iṣẹ́ kó tó dán. Ìgbà tó mi ò níṣẹ́ méjì. Màá transfer owó iṣẹ́ kó tó dán wá gbá yìí. Sìkàsìkà gbàgbé ọ̀la ọmọ pẹ́sàn ń bọ̀ ẹ̀sán ló wá dé o wálé ọdún ọlọ́run. Ṣé ìṣègùn wo kí lápá ti padà wálé? Ṣé ìṣègùn ti gbé màdámù owó ọ̀dọ̀gá mọ́lẹ̀ o? Madam, sorry ọ̀gá. Àwọn kìsìnàpà wọn wọ́n bí. Bandit! Boko Haram, oh my God. Kidnapper kankan kọ́ ló wá nílé. Ok, bandit ni. Ìyàwó mi. Ìyàwó mi. Àtọkọ ẹ̀. Ta lọ́kọ ẹ̀? Èmi kọ́ lọ́kọ o. Ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀. Bóyá wá tù. Ẹ má ti jẹ́ kí ìtù yín. Ṣé kìí ṣe pé wà nílé? Kò sẹ́nibọ̀dì inú ní wá tù. Kọ́ máa tèmi náà mọ́lẹ̀ ni o. Láì ṣe pé wọ́n dẹ̀ràn léyà. Ọlọ́run mọ̀láwálà à ń so ni mọ́lẹ̀ yìí kẹ́. Òun ò ṣe ká dẹ̀ràn náà. Káró àtọkọ ẹ̀ wọ́n ti gbówó mi lọ. Wọ́n gbówó lọ? Mo sọ náà. Mo gbọ́ tí Káró àbí kí ló gbórúkọ yẹn tó bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ tó ń ṣe description pé òun lọ bì kan ẹ́. Àwọn àgbọ̀nà bì kan òun wọ́n júwe. Dápọ̀ lọ́bọ̀ ni wọ́n lọ́wọ́ ọmọ ìgbà. Mo mọ ibi tí wọ́n lọ yẹn tàbá jáde báyìí mo mọ bá ṣe máa dúró. Kí lẹ̀ fẹ́ mú? Àmọ́ wọ́ọ̀dì ti tiẹ̀. Ọ̀nà bó wọ́n pè. Ok, mo mọ̀ bẹ́ẹ̀. Àlàbí jọ nítorí Ọlọ́run jọ Àlàbí àkúdá. Àlàbí jọ Àlàbí. Ó yá Àlàbí. Tó ń pẹ́ dá wa dúró sí ibà, ẹ wá sọ fún Arísí pé Yahoo ni wọ́n ṣàjọ Yahoo lójú yín. Do you know who you are talking to? Ọ́fíìsà ló ń bá ibẹ̀ yẹn. Àwọn tó kidnap mi lọ́jọ́ sí àwọn ni. Kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀? Bó ṣe lè wù kọ́ ya oníjẹkújẹ tó kò lè jẹun náà. Kò ní jẹ́ tán. Ẹ yá nu sọ̀rọ̀ ni. Mo fẹ́ jọ pé tó bá ṣe tó kù kẹ́ ẹ gbé sí wa. What? Good 5 years mo lò ní training. It's more than that. Wàláyé ẹ̀ ní ọ̀gá. Ṣé wọ́n ga tiẹ̀ náà ni? Yóò rí bẹ́ẹ̀, odidi òòsà ní bẹ nínú rẹ̀. Ok, ó ti yá ẹ fẹ́ lò mí àyè. Àbọ̀bọ̀ báwo la ṣe máa lù ẹ́? Daddy, answer. Iṣẹ́ wo la fẹ́ ṣe tó tún máa jáwó fún wa báyìí? Àwọn olè ti wá rọ́ọ̀bù mi. Ẹ wo ọkùnrin mẹ́ta. Obìnrin ẹyọ kan. Ẹ jọ̀ọ́ ẹ bá mi lé owó olówó. Láyà ẹ̀dẹ̀ ń jáde. Ẹ jẹ́ ká park. Ká park. Níbo lo ti rí ìbọn? Mo rí inú ẹ̀. Orí ìbọn náà. Kí ló fẹ́ fi ṣe? Mo fẹ́ fi pa ẹ́. Báwo ni ara yín sà?
kí ló ṣàrẹ. ṣára lè sà. nǹkan tó bá sọ pé kó ṣẹlẹ̀ báyìí instantly ó máa ṣẹlẹ̀. ọ́fíṣà ẹ gbá mi létí. mo gbá létí. ẹ já wèrè ṣá. èmi. sórí bí mo ṣe wà mí délé aláwo rí. mi ò lo òyìnbó fún ẹ. mi ò lè di ayé ológun. wàhálà ó ti ṣẹlẹ̀ kí ni wàhálà tó ṣẹlẹ̀ sọ̀rọ̀ fún mi. àwọn bíbí àtàlàbí ṣe jọ ń bọ̀ wọn látọ̀. àwọn gáàsì kan ti kidnap ẹ̀. bẹ́ẹ̀ ta ni aláàjì tẹ̀mí. tó o bá jẹ́ kí n ṣe lẹ́ẹ̀kan ẹ̀. bẹ́ẹ̀ ọmọ rẹ̀ yóò kú ẹgbẹ́ tó kọ́. ẹ má jẹ́ òkú bàbá ẹ̀ ṣàánú mi o. MC on the mix. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ní kọ̀ǹkọ̀ ní gbangba kò sí ibi tójú Ọlọ́run ò tó. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí o ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹ rántí pé ìgbà tá a bá fi ń kà dédé rẹ̀ gan la fi wá sẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ọmọdé burúkú ó ń bójú ẹ̀yìn o. ẹ̀san fọmọdé bójọ́kọ́ lólùwérè ń pààyàn o. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní.